àjọ̀dún àṣà Yorùbá ní ilẹ̀ Ìbàdàn ayẹyẹ ńlá tí irú ẹ̀ kò tí ì wáyé rí ṣẹlẹ̀. níṣe lèrò ń rọ́ gìrọ́gìrọ́ tí wọ́n ń dàbí omi nílùú Ìbàdàn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 ní pápá ìṣeré Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium èyí tó wà lágbègbè Òkè Àdó nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ayẹyẹ mánigbàgbé kan tó wáyé nílùú náà. Ọjọ́ sátidé ọ̀hún ní àṣekágbá àjọ̀dún àṣà ilẹ̀ Ìbàdàn èyí tí wọ́n ń pè ní Ìbàdàn Cultural Festival lédè èbó ti ọdún 2025 yìí wáyé. Odidi ọ̀sẹ̀ kan gbáko ní ayẹyẹ náà ti gbòde káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìbàdàn kí wọ́n tó fi àdàgbà ètò rọ̀ sí pápá ìṣeré ńlá tó wà lókè Àdó ọ̀hún. Ìròyìn kò tó àfojúbà ní ayẹyẹ ọjọ́ náà látàrí bí onírúurú àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn lóókọ nílẹ̀ Ìbàdàn, àwọn ọba aláyé gbogbo, àwùjọ àwọn lóyè, àwọn olóṣèlú, àwọn oníṣòwò, tọmọdé tàgbà, tó lórí tẹlẹ́mù tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, àwọn àrè àti àlejò gbogbo ló péjú pésẹ̀ síbi àṣekágbá tó fa kíkì ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé àti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Bayelsa ọlọ́lá jùlọ Dòye Dírì àtàwọn abẹ́ṣekáwọ́ alájùmọ̀ṣàkóso wọn gbogbo ló wà níkàlẹ̀. Àkàìkàtàn ni ìran àpéwò tó wáyé ní pápá ìṣeré náà. Mélòó la ó kà nínú eyín Adépèlé ni. Bí eégún ṣe ń pidán tí wọ́n ń dára bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ń fi onírúurú aṣọ ìbílẹ̀, aṣọ àjọdá àti ìmúra àrímálè lọ àwòtúnwò àwòpadà sẹ́yìn àti oge àràǹbarà yẹ àríyá ọjọ́ náà sí. Bó bá jẹ́ ti ìmúra àti oge ṣíṣe ni, ṣé ti àwọn tó wọṣọ ìṣẹ̀ǹbáyé ni ká sọ ni, níbi táwọn àgbà ọkùnrin ti kó sí oríṣiríṣi agbádá ńláńlá, ẹ̀wù ẹ̀tù, sányán ìbílẹ̀ pẹ̀lú fìlà àbáláyé tó ṣe wẹ́kú, àbí táwọn obìnrin tí wọ́n fi gèlè, ìpèlé, ìborùn àti bàtà dábírà tí ẹ̀gbà ọrùn àti tọwọ́ ń dán bíi dígí, tí wọ́n ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ nínú ìrísí tó ń dán gbinrin pẹ̀lú ẹwà àti ọ̀ṣọ́ tó ṣàfihàn àṣà àbáláyé oníranran àti tòde òní nílẹ̀ Ìbàdàn nílé Olúyọ̀lé. Ó fẹ́rẹ̀ẹ́ má sí irú ijó tí kò wáyé tán lọ́jọ́ tá à ń wí yìí. Àwọn ọmọge ń ran bí òkòtó lójú agbo, egúngún àti àwọn géńdé ń jó bàtà, wọ́n jó sí ìlú gángan, àwọn kan jó sí ṣẹ̀kẹ̀rẹ̀, ijó àjólàágùn, ijó àwòdàmí ẹnu gidi. Bí àtẹ́wọ́ ṣe ń ró lákọlákọ bẹ́ẹ̀ ni orin ìbílẹ̀ àti ti ìgbàlódé gbòde. Kò tiẹ̀ sí agbo téèyàn dé ní tinútòde pápá ìṣeré ńlá náà tí onítọ̀hún kò ní rí ìran àwòkan sáárá wò. Ayẹyẹ náà rẹwà gidi, ó jojú ní gbèsè, ó sì mú kí orí ọ̀gọ̀rọ̀ ọmọ Ìbàdàn wú. Ìdùnnú hàn lójú wọn fún àpọ́nlé àti iyì tí ètò ọjọ́ náà mú wá. Bí wọ́n ti ń jẹun yàlàyòlò bẹ́ẹ̀ ni wọ́n ń fi oríṣiríṣi ọtí ẹlẹ́rìndòdò àti ọtí líle, bíà àti nǹkan mímu olómi ọsàn lé fàájì fàmíà ń ṣàn pátápátá ni. Lásìkò tí gómìnà Mákindé ń sọ̀rọ̀, wọ́n fi oyè ọ̀rẹ́ ìlú Ìbàdàn tó fakọyọ Outstanding Friend of Ìbàdàn dá ọ̀rẹ́ rẹ̀ gómìnà Dòye Dírì lọ́lá. Bẹ́ẹ̀ ni Mákindé ṣèlérí pé pẹ̀lú ayẹyẹ ńlá ọjọ́ náà, ìjọba òun yóò túbọ̀ mú ìlérí àti èròǹgbà rere rẹ̀ ṣẹ láti ṣe àtìlẹ́yìn fún ìgbélárugẹ àṣà ilẹ̀ Ìbàdàn àti káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ó tún ṣèlérí pé gbogbo ipò, ààyè àti ọ̀wọ̀ tó tọ́ sí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn yóò fún wọn torí ọba ló ní àṣà, ọ̀dọ̀ wọn sì ní ibùjókòó àṣà nílẹ̀ Yorùbá. Àwọn ò sì ní jẹ́ kó parun tàbí kó mẹ́rí rárá. Ó ní ti pàṣẹ pé kí àwọn òǹṣèjọba òun pèsè àwọn ọkọ̀ bọ̀gìnì tó yẹ ipò ọba Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn fún un. Bẹ́ẹ̀ làwọn yóò sì pèsè nǹkan ìrìnsẹ̀ tó yẹ fún gbogbo orí adé yòókù nípìnlẹ̀ Ọ̀yọ́. Mákindé dúpẹ́ gidigidi. Ó ṣe sàdánkátà fún ẹgbẹ́ CCII, ìyẹn Central Council of Ibadan Indigenes,
tí wọ́n gbé ètò ńlá yìí kalẹ̀. Ó sì kan sáárá sáwọn ọmọ Ìbàdàn tí wọ́n ń kọ́wọ́ ti ètò alárinrin náà lẹ́yìn. Ká mú tẹ̀gàn kúrò, má ní gbàgbé gbà ní ayẹyẹ àjọ̀dún àṣà ilẹ̀ Ìbàdàn ti ọdún 2025 yìí o. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún ìkànnì Ìta Fàájì.